ẹ agbọ́ ta ń wọ ààfin ọlọ́fin tó gbé wúrẹ́ ta ń gbé wúrẹ́ ọlọ́fin o ta ń gbé wúrẹ́ ọlọ́fin o ta ń gbé wúrẹ́ ọlọ́fin o. ẹja wo ká lọ sínú ojú odù tí wọ́n pè ní Ògúndàrosùn. Ògúndàrosùn tí mo fẹ́ fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tèní nínú ojú odù àwọn bàbá mi mọ́nímọ́ní àwọn bàbá mi mọ̀yànmọ̀yàn. orí yeye ní mo gún o ìpín àìṣẹ́ ló pọ̀ o. orí yeye ní mo gún ìpín àìṣẹ́ ló mà pọ̀ o. àdíá fún Ògúndà òun Ìrosùn wọ́n ń ṣàwó lọ sílé ọlọ́fin. àdíá fún Ògúndà òun Ìrosùn o wọ́n ń ṣàwó wọn lọ sílé ọlọ́fin. orí yeye ní mo gún ìpín àìṣẹ́ lọ́pọ̀ o. ọlọ́fin ló ránṣẹ́ pé àwọn babaláwo méjì tí wọ́n gbọ́ fá yanranyanran. wọ́n àwòrò ṣàṣà wo àwọn onífá méjì tí wọ́n yé mú tì. ọlọ́fin sọ fún wa wípé tó ẹ bá ń jíṣẹ́ fún ẹni wọ́n wá dáfá o. àwọn méjèèjì wojú ara wọn wọ́n ní ifá lónìí mímọ́ ibi a fẹ́ lọ ẹ̀já kọ́kọ́ náà béèrè lọ́wọ́ ifá wò náà. a bá béèrè lọ́wọ́ ifá ohun tí ifá bá ní àṣẹ náà ni. wọ́n gbé fásánlẹ̀ ń wà wọ́n kì í sọ̀tún wọ́n kì í sósì ifá ní ibi ẹ̀ ń lọ yìí òré pọ̀ ń bẹ ìfọ̀kànbalẹ̀ ń bẹ ẹ sì bá àánú Elédùmarè pàdé ṣùgbọ́n ẹ kọ́kọ́ tara ṣàṣà ẹ lọ wá àwọn èròjà wọ̀nyí kẹ́ ẹ fi ṣe ìwúre fúnra yín. òbúkọ kan 100 ọ̀kẹ́ owó wọ́n wá gbogbo tí wọ́n ní wọ́n wá wọ́n sì ṣe gbogbo ètò tí wọ́n ní wọ́n ó ṣe. Ifá wa ń sọ fún wọn wípé ẹ ti ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe wọ́n ní hàn tẹ́ ẹ bá ti á ṣe ẹ gbọ́ ìkìlọ̀ tẹ́ ẹ sì gbọ́dọ̀ gbọ́ ni wípé ẹ gbọ́dọ̀ jára yín yàn. méjèèjì bá gbéra wọ́n ń lọ ilé ọlọ́fin. nígbà àwọn èdòhùn Ògúndá àti Ìrosùn àwọn méjèèjì tí í ṣe babaláwo ilẹ̀ ti fẹ́ ṣú wọn tó máa débi tá ń lọ. bí wọ́n bá sì ń lọ sáàfin ọlọ́fin wọ́n kọ́kọ́ kọjá lóríta ibi tí wọ́n gbé Ògún kalẹ̀ sí. wọ́n bá dá àyè yìí wọ́n tajú kán wọ́n rí orí èèyàn rẹpẹtẹ nídìí Ògún a ní Ìrosùn ní àwọn èèyàn dájú o orí èèyàn rẹpẹtẹ nídìí Ògún kí ló dé. Ògún dá ní sórí bí orí ṣe pọ̀n àìṣẹ̀lọ́pọ̀ jù nù wọn àwọn tí wọ́n kó bá àwọn tí wọ́n dáràn sí lọ́rùn àwọn tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹsẹ̀. Ìrosùn bá yarí. Ìrosùn ní irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo l'Ògúndá ń sọ yìí wọ́n ṣe máa pa èèyàn tí ó ṣẹ̀ Ògúndá ní Ọlọ́run má jẹ́ ó kàn ọ́ bọ́ bá kàn ọ́ ò lè bọ́ ń bẹ ó ní láyé kò lè kàn ún. wọ́n ti gbàgbé wípé ńgbà wọ́n ṣe gbogbo òpèsè tán Ifá ti sọ fún wọn wípé wọ́n ò gbọ́dọ̀ jára wọn yàn wọ́n jára wọn yàn. nígbà wọ́n dé ààfin ọlọ́fin inú rẹ̀ dùn ó kí wọn káàbọ̀ ẹ̀yin á wọ àwòrò ṣàṣà ọ̀dà ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ lọ fún wọn ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ wọn ó sùn kílẹ̀ ó fi mọ́ bílẹ̀ bá mọ́ kan wá dáfá tí wọ́n fẹ́ dá o. nígbà lẹ́ ọ̀mọ́ ní kùtùkùtù ní jíǹjí òbúkọ̀ kan bẹ láàfin tí wọ́n fẹ́ lò fún nǹkan ètò tẹ́lẹ̀ ni wọ́n bá wá òbúkọ̀ tì ní wọn bá rí i mọ́. agbọ́ ta ń wọ ààfin ọlọ́fin tó gbé wúrẹ́ ta ń gbé wúrẹ́ ọlọ́fin o. bí èsì ni ẹ bọ́ sáàrin gbùngbùn ọjà ẹ lọ sáàrin ìlú ẹ lọ wá ewúrẹ́ wá o. ewúrẹ́ ẹ̀dásí tí ń bẹ láàfin ọlọ́fin ẹ lọ wá. àwọn ẹ̀ṣọ́ wọ́n bọ́ sáàrin ìlú wọn wá wọn rí nǹkan kan. wọ́n fẹ́ máa padà bọ̀ láàfin padà nìkan nínú wọn bá tajú kán kí ló rí o. ohun tó rí ni wípé ó rí ẹpọ́n tó kánlẹ̀ tó. ẹ wá ẹpọ́n o. ẹpọ́n ni lóòótọ́ wọ́n bá ń tẹ̀lé ẹpọ́n ń kánlẹ̀ tó lọ. wọ́n sì tọpasẹ̀ rẹ̀ títí tí wọ́n fi dé ẹnu ọ̀nà Ìrosùn tí ń jiyàn lánàá tí wọ́n dé wípé kò lè ṣeé ṣe ẹni tí ọ̀sẹ̀ ó ṣe wá jẹni tí wọ́n ń pa. wọ́n bá ẹpọ́n ẹran lẹ́nu ọ̀nà rẹ̀ wọ́n gbé ńlẹ́ o dìde ńlẹ̀ Ìrosùn ó ní o ewúrẹ́ tó gbé láàfin ọlọ́fin ọ̀yá gbé bóde o ẹ dákun ẹ ṣe ń jẹ́jẹ́ ń gbé ewúrẹ́.
àṣẹ lọ́wọ́ Elédùmarè ọ̀rọ̀ tá a mọwọ́ tá a mẹsẹ̀ kò ní í di tiwa o. orí yẹyẹ ní mògún àìṣẹ̀lọ́pọ̀ ni mò ń tú fún wa lójú odù tìrọ̀lẹ́ tìní. wọ́n mú Irosun wọ́n di gbangba ìdájọ́ níwájú Ògún ibi wọ́n ti bẹ́ orí ọ̀pọ̀lọpọ̀ sí. Irosun wọ́n ń wò wípé òun àlejò àṣebi tóun á padà sùn rèé ṣé pé orí tòun náà darapọ̀ máwọn èyí tó wà nídìí Ògún. wọ́n ní kí wọ́n ṣèdájọ́ ọwọ́ fún. bẹ́ẹ̀ ni Ògúndá bá nàka òkè ẹ̀yìn kábíyèsí ó ní mọ lọ́rọ̀ tí mo fẹ́ bi ọkùnrin. wọ́n ní ọya bí léèrè tó fẹ́ bí kan tó dájọ́ fún ó ní Irosun ní sọmọ pa àjọ ṣàwò wá sínú ìlú yìí ni mo sì ń sọ fún un lánàá wípé orí yeye ní mògùn àìṣẹ̀ ní lọ́pọ̀ ń bẹ ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ tí wọ́n ń dájọ́ fún yìí wọ́n ò ṣẹ̀ṣẹ̀ yìí ìlọ́kàn wọ̀nyí náà yìí o. Irosun ní orí bí o Elédùmarè sì rí wípé mọ́wọ́ mẹ́sẹ̀ wọn gbéwúrẹ́ ọlọ́fin. tó bá rí báyìí ọ̀dà ìwọ Irosun fọkànbalẹ̀ Ògúndá ní kábíyèsí mo fẹ́ sọ fún yín wípé ewúrẹ́ tẹ́ ẹ̀ ń sọ yìí òun lòun pa òun lòun sì gbé. wọ́n ní bọ́lá gbéwúrẹ́ ọlọ́fin ó ní bẹ́ẹ̀ ni kí ló dé tó fi gbéwúrẹ́ ọlọ́fin tó pa ó ní ẹ wò ó ilẹ̀ ṣúká tó dé lánàá mo sì rárí dájú wípé bí a bá ṣe ìpèsè kílẹ̀ ò tó mọ́ ọlọ́fin ò lè ru ọjọ́ òní kò lè rù ú là nítorí pé wọ́n ti parí iṣẹ́ ìkóbẹ́rẹ́ kan sínú ẹran un ìkóbẹ́rẹ́ yìí sì rèé bí ọ̀bá kò nínú ẹran un tàbí tẹ́ràn wọn ọ̀bá sùn ọlọ́fin ń lọ o tọ́ba wá dàbí irọ́ òun pa ẹran òun síbi báyìí òun gbé e síbi báyìí ẹ lọ wo bẹ́ẹ̀ lọ gbé e wá bẹ́ẹ̀ bá lanú ẹ̀ tẹ́ ẹ̀ bá bá ìkóbẹ́rẹ́ ẹ fò mú ẹ fi ẹ̀mí òun ẹ fi rọ́pò. wọ́n lọ gbé wúrẹ́ lóòótọ́ wọ́n sì la inú rẹ̀ wọ́n sì bá ìkóbẹ́rẹ́ ń bẹ̀. èyí lọ yọ Irosun o wọn ò bá pa Irosun sídìí Ògún o orí yeye ní mògún ta ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń gbọ́ orí yeye ní mògún tẹ ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ńlọgùn dá Irosun fún wa lẹ́nìí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń dájọ́ gbóná fún kọ̀mọ́wọ́ kọ̀mẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà lọ́gbà ẹ̀wọ̀n kọ̀mọ́wọ́ kọ̀mẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà nípò ìnira kọ̀mọ́wọ́ kọ̀mẹsẹ̀ ṣùgbọ́n Elédùmarè kó máa kó wa yọ o níjọ́kíjọ́ tádùn mọ́ àparọ́mọ́ ni ó bá ṣiṣẹ́ bí Ọlọ́run má jẹ́ ó jẹ́ tèmi tiẹ̀ tọmọtọmọ wa. ẹ wá jẹ́ ń fẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi 090-705-77719 090-705-77719 lẹ́ẹ̀kan sí 090-705-77719 lórúkọ dún ìtúnu ààwẹ̀ tọdún yìí kò ní í jáṣe mọ́ fẹ́mi àti yín o títí ìwòye ọjọ́ mẹ́jọ àrán là á máa dá àní dáràn ó dìgbà kan náà.